ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kálẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń wò wá ẹ káàbọ̀ sórí Òjíṣẹ́ TV bẹ́ẹ̀ ni níbi láti máa mú gbogbo ohun tó ṣe ń lọ lọ́lọ́kan ọ̀jọ̀kan wá fún wa ní orí Òjíṣẹ́ TV fún èyí subscriber wa àsọ yìí pé ẹ ṣé both new one and the old one we say thank you very much owó tẹ́ fi bá wa like tẹ́ fi bá wa subscribe tẹ́ fi bá wa share náà ọwọ́ náà ò ní gbọ́mọ sí bẹ́ẹ̀ sì ni ọwọ́ náà àṣerere lágbára Elédùà bẹ́ẹ̀ ni kí ẹ tó wá lọ gbọ́ ohun tí a mú wá fún wa lénìí mo fi kí ẹ máa bá wa like ẹ bá wa share then ẹ bá wa subscribe ẹ follow wa náà lórí Facebook ẹ ṣé ó yá ẹ wá lọ gbọ́ ohun tí a mú wá fún wa lénìí ó yá ẹ wá lọ gbọ́. Káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kálẹ́ according to the time ibi tẹ́ wà káàkiri àgbáyé mo kí gbogbo ọmọ Yorùbá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lárúgbó káàkiri àgbáyé tán ní ìgbàgbọ́ wípé Ọlọ́run ti ṣe ìyanu wípé a ti rí àánú gbà pé orílẹ̀-èdè Yorùbá sẹ́ ó ti wá sí ìmúṣẹ lórí ilẹ̀ alàyè yìí báwọn ọmọ Yorùbá ti padà síbi tí Ọlọ́run dá wa sí fún ògo ẹ̀ ní orílẹ̀-èdè wa a ti padà láti máa jẹ́ Yorùbá nation tí àgbáyé máa mọ̀ tí ògo ẹ̀ máa búyọ tó máa ju tí ògo oòrùn òṣùpá ìràwọ̀ lọ ní àṣẹ ti Ọlọ́run mo kí gbogbo wa tá a dó lórí òtítọ́ àti òdodo tí ẹsẹ̀ wa ò yẹ̀ lórí àpáta ayérayé tí ọkàn wa dúró ṣinṣin nínú ìgbàgbọ́ pé Ọlọ́run tó ń jẹ́ èmi ni òun ló ṣàánú wa tí a rí àánú gbà tó yọ wá kúrò ní òkùnkùn tó yọ wá kúrò lóko ẹrú tó yọ wá kúrò ní òṣì tó fi wá sínú ìmọ́lẹ̀ tó fi wá sí ìtúsílẹ̀ tó fi wá sínú ògo ẹ̀ kó ògo wa kó lè máa búyọ títí láéláé ká lè máa yin Ọlọ́run ògo títí láéláé mo kí gbogbo wa káàkiri àgbáyé mo wá láti ṣe àlàyé fún wa lórí àwọn nǹkan kan tó ń lọ káàkiri social media mi ò fẹ́ kí ọkàn wa dàrú ní gbogbo ìgbà mo fẹ́ ká máa wà nínú ayọ̀ kí ọkàn wa máa bẹ nínú ayọ̀ kí ayọ̀ kó máa jẹ́ tiwa ká máa rí nǹkan ayọ̀ ká máa rí ìròyìn ayọ̀ ká máa sọ̀rọ̀ ayọ̀ ká máa jíjó ayọ̀ bí mo ṣe fẹ́ nìyẹn o fáwọn ọmọ Yorùbá tó dúró lórí òtítọ́ àti òdodo tààrà àánú gbà tá sì mọ̀ wípé Ọlọ́run ṣàánú fún wa ṣẹ́rẹ́ tó ń lọ káàkiri ECOWAS ó reject kò reject yẹn ó dismiss kò dismiss ìròyìn ayọ̀ ní fáwa o ìròyìn ayọ̀ ní màá wá ṣàlàyé bó ṣe jẹ́ ìròyìn ayọ̀ àkọ́kọ́ ṣe rí mo máa ń sọ mo dẹ̀ máa ń tún sọ ẹ̀tọ́ Ọlọ́run ò bá rán tó bá dán wàá tẹ́ àfi kéèyàn gbà fún Ọlọ́run lórí ìrìn àjò yìí téèyàn ò bá gbà fún Ọlọ́run Ọlọ́run ló rìn bẹ́ẹ̀ ni mò ń sọ Ọlọ́run ló rìn ní gbogbo ìgbà ni mo dẹ̀ máa sọ torí Ọlọ́run ló ní gbogbo ògo Ọlọ́run ló rìn ìrìn àjò yìí ó yan àwa kan ní ipe ká ṣiṣẹ́ ẹni tó bá dẹ̀wùn ló lè fi tara jẹ àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pàǹ fi tẹ̀mí jẹ ó ń tọ́ wa sọ́nà adẹ́rìn Ọlọ́run fúnra rẹ̀ ló rìn òun ni leader òun la ṣíwájú òun ló lórí òun ni èmi ní nínú ayé àwa tó rán adẹ̀ ń jíṣẹ́ fún ògo ẹ̀ bó ṣe rán wa ṣẹ́rí àkọ́kọ́ àwọn tó ná gbé ẹjọ́ lọ mo tiẹ̀ tún ṣe ìwádìí ìkan nínú àwọn tó kọ orúkọ ẹ̀ kò mọ̀ pọ́n kọ orúkọ wọn o sí ẹjọ́ tó ná gbé lọ ECOWAS kò mọ̀ o ìyẹn ẹgbẹ́ kan o ṣe ti rí ìbẹ̀rẹ̀ irọ́ èèyàn ò lè gbé nǹkan lórí irọ́ kó wá ní òun fẹ́ rí èsì òótọ́ ṣẹ́rí àwọn tó gbé ayé wọn lórí irọ́ ẹ fi orúkọ yàn síbẹ̀ tí ò mọ̀ ń pa ẹ̀ àkọ́kọ́ èkejì ẹ lo orúkọ ẹgbẹ́ mo máa ń sọ ní gbogbo ìgbà ẹgbẹ́ kọ́ lọ̀rọ̀ òmìnira ẹgbẹ́ kọ́ àpapọ̀ gbogbo wa ló ń jẹ́ freedom movement kò ń ṣe ẹgbẹ́ ṣùgbọ́n ìgbà tán ti gbé kalẹ̀ lórí irọ́ ṣe bóun ló ti fojú hàn yìí nítorí òṣèlú ni wọ́n ti gbé kalẹ̀ láti ìgbà yẹn láti lò fún ọ̀rọ̀ òṣèlú ni òun náà ṣe gbé kalẹ̀ bí ìgbà tó yẹ pé bí ẹgbẹ́ ni òun là ń fojú rí yìí o àwọn wá fẹ́ lọ pe ẹjọ́ wọ́n wá láwọn ẹgbẹ́ a group ẹgbẹ́ wọ́n láwọn CYIG Coalition of Yoruba Interest Group ẹgbẹ́ ni wọ́n ṣe mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣe ti rí pé Ọlọ́run ló rìnrìn àjò yìí
ẹ mọ̀ pé ẹnujọ́ mẹ́ta ni mo ń sọ̀rọ̀ léraléra lórí ọ̀rọ̀ local standing. Kéèyàn ní ẹ̀tọ́ láti lè sọ pé mo fẹ́ pẹjọ́ yìí. Ṣé mọ̀ pé mo ń sọ léraléra? Àṣé Ọlọ́run sọ fún wa ńlẹ̀ ni nǹkan tó fẹ́ gbé síta. Ọlọ́run sọ ó ń tú àṣírí ẹ̀ fún wa ni. Nǹkan ṣe da ẹjọ́ wọn nù nìyẹn o. Nǹkan tó ṣe da ẹjọ́ wọn nù nìyẹn pé wọn ò ní local standing. Nǹkan ṣe dànù nìyẹn pé wọn ò ní ẹ̀tọ́ láti pe ẹjọ́ yẹn. Nígbà tẹ́ ẹ wá tẹ́ ẹ ní gúrùpù nìyẹn, ṣé yẹn jẹ́ gbogbo ọmọ Yorùbá? Ẹ tún wá rí nǹkan jókòó lé lórí láti sọ pé ẹ fẹ́ pẹjọ́. Ẹ lọ ń lo ọ̀rọ̀ àtiwé ninas. Ẹ̀yin lẹ́dẹ̀ tún ti kúrò, ẹ ti sọ fún ayé pé ẹ ti kúrò nínú ninas. Ẹ ti sọ pé ẹ sínú ẹgbẹ́ ninas mọ́ o. Even tó bá jẹ́ pé ìgbà tẹ́ ẹ ti bóyá ó mì pé ó ti pẹ́ nìyẹn o tán ti gbé ẹjọ́ yìí lọ o, kì í ṣe ń sìn yín o tán ṣẹ̀ wá ń gbé jáde ń sìn tán rò pé àwọn fẹ́ fi da ọmọ Yorùbá lọ́kàn rú o, kì í ṣe ń sìn yín o. So tó bá jẹ́ pé wọ́n fi ọ̀rọ̀ ninas sí, ẹ dẹ̀ ti kúrò ní ninas ti pẹ́, so ó mì pé ẹ ti pe ẹjọ́ yìí ti pẹ́ nìyẹn. Bọ̀ tó bá jẹ́ pé ẹ ṣẹ̀ṣẹ̀ pe ẹjọ́ ni, ẹ tún wá lo ninas, a jẹ́ pé gbogbo ẹ̀ náà lórí irọ́ yìí náà lẹ ṣe ṣe. Torí ẹ gbà fọlọ́run ni. Orí irọ́ ni. Tó bá jẹ́ pé wọ́n ṣẹ̀ ṣe, wọ́n wá site ninas, ẹ dẹ̀ ti kúrò nu ninas. So right wo lẹ ní láti máa pe ninas lára pẹ́ ní local standing náà ni. Lára pé kò sí nǹkan gìrì tẹ́ lè mú dání. Àfi kéèyàn gbà fọlọ́run. Ọlọ́run ló rìn ìrìn àjò yìí. Ọmọ Yorùbá ẹ jẹ́ ẹkún fáyọ̀. Ṣé mọ̀ pé what they meant for evil ni? Ìgbà míì wọ́n máa rò pé àwọn fẹ́ fi ṣaburú. Wọ́n rò pé ńgbà táwọn gbé jáde ń sìn bóyá àwọn fẹ́ fi da ọkàn Yorùbá ọmọ Yorùbá lọ́kàn rú àbí fi confuse wọn. Ńṣe ni kẹ́ jẹ́ akún fáyọ̀. Mo ń bọ̀ àsọ̀rọ̀ yẹn ayọ̀ tó wà nú ẹ̀ fún yín. Ẹ jẹ́ akún fún ayọ̀ ní gidi. Ẹ wá lọ sọ ninas. Kí ló wá kàn yín kan ninas? Ṣé bẹ́ẹ̀ ti sọ pé sínú ẹgbẹ́ ninas? Even tó bá jẹ́ pé ìgbà tẹ́ ẹ lọ pe ẹjọ́ ẹ ṣì wà ní ninas, ìgbà tẹ́ ẹ ti kúrò ní ninas ló yẹ kẹ́ ẹ ti lọ update ẹjọ́ tẹ́ ẹ pè. Ẹ wá lọ àṣẹgbẹ́, ẹ wá dárúkọ àwọn kan pé ẹ̀yin lẹ́ ń pe ẹjọ́ lẹ́yìn pé ẹ tún forúkọ ẹni tí ò mọ̀ ń pa ẹ̀ sí. Ẹ bá sọ ẹ kàn forúkọ ẹ̀ sí. Ẹnu yín dẹ̀ ló dùn sí. Àwọn kan ń parọ́, èèyàn kan ń parọ́, ẹnu yín ló dùn sí. Àwa ò parọ́. Ọlọ́run ọba ayérayé ló ń jẹ́ òótọ́. Gbogbo ọ̀nà ẹ̀ òótọ́ ni. Ọ̀nà Ọlọ́run dẹ̀ làwa rìn tó jẹ́ ọ̀nà òótọ́. Gbogbo ayé lẹ́ máa fi hàn pé ẹ̀yin lẹ́ ń parọ́, pé gbogbo ọ̀nà yín rọ́ ni. Títí ayérayé dẹ̀ lọ́nà yín máa jẹ́rọ́. Òun rèé o. Wọ́n ti sọ fún yín pé ọ̀nà tẹ́ gbà irọ́ ni. Ṣùgbọ́n mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè, ọba tó ń jẹ́ òtítọ́, tó máa fi òtítọ́ hàn ní gbogbo ìgbà pé òun lòun jẹ́ òótọ́. Èyí táwa ọmọ Yorùbá dúró lé lórí tó jẹ́ ìtọ́ Ọlọ́run fi rán mi tí mo dẹ̀ ń jẹ bọ́lọ́run ṣe rán mi fògo Ọlọ́run. Èyí tó jẹ́ òótọ́ ń bẹ. Adájọ́ mà sọ. Adájọ́ sọ wípé àwọn ọmọ Yorùbá a ní ẹ̀tọ́ sí self-determination. Ó tiẹ̀ tún define ẹ̀, ó tún sọ definition self-determination fún wọn. Ó ní a ní ẹ̀tọ́ sí self-determination. Ẹ lọ ka dáadáa o. Ó ní ṣùgbọ́n wọ́n failed to prove their ability to act as bearers of the right to self-determination ascribed to Yoruba people. Ó ní wọ́n kùnà láti show wípé àwọn ní ẹ̀tọ́. Ibi tí local standing ti jáde nìyẹn, wọn lẹ́tọ̀ọ́ nìyẹn o. Ó ní wọ́n fail, wọ́n kùnà láti fi hàn, láti prove. Mi máa mọ prove ní Yorùbá, àní ilé ìwé ẹ̀kọ́ àgbà ya máa lọ. Wọ́n kùnà láti prove wípé àwọn ní ẹ̀tọ́ láti dúró gẹ́gẹ́ bí àwọn tó máa represent ọmọ Yorùbá, láti lè béèrè fún ẹ̀tọ́ ọmọ Yorùbá. Ẹ̀tọ́ tí a ascribe, which means pé ọmọ Yorùbá wọ́n ní ẹ̀tọ́ sí self-determination.
ẹ jọ̀ọ́ ṣé ń gbọ́ mi dáadáa ṣó yé yín tí mò ń sọ. Adájọ́ fúnra rẹ̀ sọ wípé ọmọ Yorùbá ní ẹ̀tọ́ sí right to self-determination. Ó wá define nǹkan tó ń jẹ́ self-determination bí ọmọ Yorùbá ṣe ní ẹ̀tọ́ sí, ó define ẹ̀. So kì í ṣe pé a ní ẹ̀tọ́ sí self-determination, ó sọ ó là lẹ́tọ̀ọ́ sí. Ó ní ṣùgbọ́n àwọn tó gbé ẹjọ́ wá wọ́n kùnà láti show wípé ẹ̀tọ́ àwọn ní agbára láti represent ọmọ Yorùbá, láti wá béèrè fún ẹ̀tọ́ ọmọ Yorùbá. Ntí Ọlọ́run ṣàánú fáwa táwa rí àánú gbà tínú mi dùn sí ni pé adájọ́ fún rẹ̀ sọ wípé self-determination ẹ̀tọ́ ọmọ Yorùbá ni o, ascribed sọmọ Yorùbá. Ó ní but wọ́n báwọn ṣe ń sọ prove ó ga jù, wọ́n prove, wọ́n fail láti prove, wọ́n kó ẹ̀rí wá, wọ́n kó nǹkan kan wá láti sọ pé àwọn represent ọmọ Yorùbá. Ó ní wọ́n rí ẹ̀rí yẹn, orí ẹ̀rí yẹn lòun sọ̀rọ̀ lé lórí, so wọ́n ní local standing ló ń jẹ́ bẹ́ẹ̀. So bọ̀ tí pé ọmọ Yorùbá o wọ́n lẹ́tọ̀ọ́ sí self-determination o, ẹ̀tọ́ wọn ni. Ló bá tán táwa fẹ́ mú jáde inú yẹn. Ìròyìn ayọ̀, ṣé mo sọ fún yín pé ìròyìn ayọ̀ ni? Ìròyìn ayọ̀ ni o. Ẹ jẹ́ kí inú wa dùn káyọ̀ wa kún o. Ìròyìn ayọ̀ ni. Olúwa ṣeun. Ọlọ́run tó mọ ohun gbogbo, tó dá ayé òun àtọ̀run, tó ní àṣẹ lórí ohun gbogbo, ó ń tọ́ wa sí ọ̀nà báwa ṣe máa béèrè ẹ̀tọ́ yẹn. Ará ànúgbà, àrí ànúgbà, tọ́lọ́run dẹ̀ láṣẹ, ó dẹ̀ ti ṣẹ. Nǹkan tí mo fẹ́ kẹ́ mú jáde ńbẹ̀ nìyẹn o. Ìròyìn ayọ̀ ni o, pé àgbáyé ṣẹ́tún ti rí wípé wọ́n sọ ń bẹ̀, ṣe rí pé gbogbo iṣẹ́ tà ń ṣe Ọlọ́run gbà fún wa. Ará ànúgbà, gbogbo bá a ṣe ń ṣe, kí gbogbo wa káàkiri àgbáyé ọmọ Yorùbá à ń kọ lẹ́tà, Yorùbá nation à ń ṣe léyìí, ṣe rí ará ànúgbà. Tí n bá sọ pé ará ànúgbà, ṣe rí pé ará ànúgbà. Adájọ́ ló tún sọ fún rẹ̀ yìí o wípé lóòótọ́ ní òótọ́ ọmọ Yorùbá ní ẹ̀tọ́ sí. Ìyanu bá ṣẹlẹ̀. Àwọn tó so orun wájú pọ̀ mọ́ ìpàkọ́ gan wọ́n mọ̀, àwọn mọ̀ náà. Nínú olówó, nínú ọlá, nínú ipòore, nínú ògo Ọlọ́run, nínú bá tún ṣe ń ṣe ìlú, nínú ọ̀làjú, nínú gbogbogbò lọ́mọ Yorùbá wà ńgbà tí wọ́n dé, táwọn gan ò tí ì ní, tí wọ́n ò tí ì ní. Níwọ̀n bá gbà tí àwọn bàbá wa lẹ́nu ọjọ́ mẹ́ta ìtàn ṣe ìjọba, bàbá olóòkọ́ lọ́n foríjì wọn. Ṣebí television tó ọmọ Yorùbá ní àkọ́kọ́ ni, even France ò tí ì ní. Àwọn náà mọ̀, wọ́n mú oore tọ́lọ̀ ń ṣe fáwọn ọmọ Yorùbá. Ẹ jẹ́ a kún fáyọ̀ kí inú wa dùn káyọ̀ wa kún. Ẹ jẹ́ a focus o, ẹ jẹ́ a focus ní tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́, defence, constitution àti interim government. Àwọn nǹkan tọ́kàn wa kẹ́ jẹ́ ká máa ní àwọn idea tó dáa fógo Ọlọ́run nínú ayé wa. Àwọn nǹkan tó máa ṣe ní kíákíá kí interim government wa kó bẹ̀rẹ̀ ní kíákíá. Ṣé ẹ ti rí o? Àgbáyé mọ̀ pa lẹ́tọ̀ọ́ sí self-determination. Òun náà sọ fún wọn nínú ẹjọ́ tán lọ pè yìí o. Wọ́n wá kọ title ẹ̀bẹ̀ ń pa àwọn fẹ́ fi bọmọ Yorùbá lọ́kàn jẹ́, wọ́n dismiss. Yes, wọ́n dismiss ẹ̀ ní, but àwọn ò sọ wípé kó yẹ kán kọ síbẹ̀ pé ọmọ Yorùbá lẹ́tọ̀ọ́ o. Àwọn tán gbé wá ni wọn ò prove ẹ̀tọ́ wọn tó. Àwọn ni ìyanu ti ṣẹlẹ̀. Ẹ ṣé mo dúpẹ́. Kò sí ni àfi kéèyàn gbà fọlọ́run. Tọ́rọ́ Ọlọ́run ló ń jẹ́ èmi ni. Òun ló mọ ohun gbogbo. Ṣé bóun ló mọ̀ gbẹ̀yìn láti ìbẹ̀rẹ̀? Òun ló ní ọgbọ́n, ló fọgbọ́n dá ohun gbogbo tó dáa. Ọlọ́run ló ní àṣẹ, òun ló ní àṣeyọrí, òun ló ń jẹ́ èmi ni lórí gbogbo pátápátá, alpha omega, Ọlọ́run ayérayé. Ọba mi o, bàbá mi, Ọlọ́run ayérayé. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ jẹ́ a fi ọkàn balẹ̀, ẹ jẹ́ a remain focus, ẹ jẹ́ a remain strong, ẹ jẹ́ a remain bold, ẹ jẹ́ a remain faithful, ẹ jẹ́ a remain dedicated sí ìmúṣẹ ìtọ́lọ́run ti ṣe fún wa. Ọlọ́run ti ṣe. Gbogbo ẹ̀rí náà ló ń jáde yìí, ẹ̀rí ló ń jáde yìí o, nínú táwọn tààrò páwọn fẹ́ fi ba àwọn ara wọn lọ́kàn jẹ́. Ọkàn ọmọ Yorùbá tó dó lórí títò ní bàjẹ́ láéláé. Ayọ̀ ní tiwa láṣẹ Ọlọ́run. Àánú Ọlọ́run máa wà nú ayé wa títí ayérayé. Ààbò Ọlọ́run máa wà lórí wa títí ayérayé. Ìròyìn ayọ̀ a máa gbọ́ síra wa láṣẹ ti Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́. God bless you.